Ògo ni fún ọba àwọn ọba lókè ọ̀run, àyànfẹ́ àti ọmọ Ọlọ́run. Ẹ gbọ́ ìdí méjì sí mẹ́ta tí mo fi wá sórí afẹ́fẹ́ lónìí, ọjọ́ kẹwàá oṣù kẹta ọdún 2026. Èkíní, láti dáhùn ìbéèrè méjì àti ìpè àkíyèsí kan. Èkejì, àdúrà méje àwọn àyànfẹ́ ti ọjọ́ kẹta fún tòṣù yìí. Àdúrà àkọ́kọ́, ẹ pe orúkọ Jésù. Ogun ìlú le kò dẹrùn. Olúwa má jẹ́ ó jà mí. Bó ti wù kí ìlú ó le tó, Olúwa má jẹ́ ó le mọ́ mi, má jẹ́ ó le mọ́ àwọn tí a rán sí mi. Bó ti wù kó má dẹrù tó, jẹ́ ó dẹrọ̀ fún èmi àtàwọn tí ẹ rán fún mi. Àdúrà àkọ́kọ́ nìyẹn. Àdúrà èkejì, Olúwa, ogun lálá tó ròkè ilẹ̀ ló ń bọ̀. Lálá tèmi bó ti ń ròkè, má jẹ́ ó padà wá ná ọjà ilẹ̀ mọ́. Lálá tèmi bó ti ń ròkè, má jẹ́ ó padà wá ná ọjà ilẹ̀ mọ́. Àdúrà ẹ̀kẹta, ẹ sọ fún ọba àwọn ọba wípé eré tí ajá bá fi 20 ọdún sá, ìrìn ọjọ́ kan ṣoṣo ni fún ẹṣin. Olúwa o, ajá tèmi mo mọ̀ pé kò lè bá ẹṣin sáré tẹ́lẹ̀, ṣùgbọ́n lábẹ́ bó tu wù ó rí, má jẹ́ kí ẹṣin ayé má jẹ́ ó borí ajá tèmi. Àdúrà wòlíì làdúrà yìí o. Bí mo bá ṣe pè é, ẹ fẹ̀mí mọ́ túmọ̀ rẹ̀. Àdúrà ẹ̀kẹrin, òun ni wípé ẹ sọ fún ọba àwọn ọba, ogun aṣenibánidárò, Olúwa bá mi ṣẹ́. Ogun aṣenitán tún bá ní máa dárò, bá mi ṣẹ́ ní àti àkókò yìí lọ. Àdúrà àkárùn, ohun gbogbo tí ń béèrè ẹ̀mí àwọn ọmọ Ọlọ́run ní ọdún yìí, Olúwa má jẹ́ ó rí ẹ̀mí tèmi gbà. Àdúrà ẹ̀kẹfà, Olúwa ràn mí lọ́wọ́ dé ìkóríta tí mi ò ní fi ayé mi máa wé ayé ẹlòmíì, tí ayé yóò máa fi ọlá mi tọrọ. Ràn mí lọ́wọ́ dé ìkóríta tí ayé yóò máa fi ọlá mi tọrọ, financially, physically, spiritually, maritally, visionally àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àdúrà èkeje, Olúwa gbà mí lọ́wọ́ ogun ojú ọ̀nà ìjọba ọ̀run tó fẹ́ palẹ̀ mi mọ́ kí n má bàa délé ológo. Ogun ojú ọ̀nà ìjọba ọ̀run tó fẹ́ palẹ̀ mi mọ́ kí n má bàa dé ilé ológo. Àdúrà méje àwọn àyànfẹ́ nìyẹn. Ìdáhùn sí ìbéèrè àkọ́kọ́, àwọn ọmọ Ọlọ́run wípé kí ló dé tí pásítọ̀ ń lọ́lá tọ́mọ ìjọ ń wálẹ̀? When it is well. Nígbà tí ìjọ bẹ̀rẹ̀, àwọn ọmọ ìjọ ni ó máa ń fún pásítọ̀ lówó. Á rán pásítọ̀ lọ ilé ìlú òyìnbó, Jerusalem àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ní àkókò yìí, pásítọ̀ ló gba ojúṣe ọmọ ìjọ ṣe. Nínú ìdáhùn ìbéèrè yẹn ni pé
wọ́n ń ṣe ìjọ ni a sì ń ọpẹ́rẹ́tì ni àbí iṣẹ́ ìránṣẹ́. Ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Ní ìgbà àtijọ́ àwọn bàbá wa dá ìjọ sílẹ̀, ṣùgbọ́n àkókò yìí kì í ṣe ìjọ ni ayé ń operate, iṣẹ́ ìránṣẹ́ ni ayé ń operate. Ọlọ́run ló ní ìjọ, ènìyàn ló ní iṣẹ́ ìránṣẹ́. Anything tó bá ti jẹ́ personal inheritance, olúkúlùkù á máa ṣe ní ọ̀nà tóun ò ní gbà short, lọ́nà tóun máa gbà jèrè. So ojú ìjọ lẹ ayé fi ń wo ìjọ ní ìsìn, ṣùgbọ́n ní inú mystery ìjọ ẹ ṣe ìjọ mọ́. Ìjọ ti da ilé iṣẹ́, ilé òwò, ọjà. So ẹnikẹ́ni tó bá ń ṣòwò ó need láti jèrè. So ọmọ ìjọ ní àkókò yìí ó ń bá àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣòwò ni, kì í ṣe ṣọ́ọ̀ṣì ni à ń lọ. Olúwa yóò wà pẹ̀lú wa o. My personal view nìyẹn o, kẹ́ má bínú o. Ìgbà tí pásítọ̀ tọ́mọ ìjọ ti ń help pásítọ̀, tí àwọn ọmọ ìjọ ṣe ń lọ́lá, ìgbà yẹn pásítọ̀ máa ń lọ orí òkè nítorí àwọn ọmọ ìjọ. Àwọn ọmọ ìjọ ń lọ orí òkè ńgbà yẹn, wọ́n wọnú àwẹ̀. Ìgbà yẹn ìyàwó pásítọ̀, ọmọ pásítọ̀ ló máa ń lùlù ṣọ́ọ̀ṣì, ló máa ń kọrin. Ìyàwó pásítọ̀ ni èèyàn àlejò kọ́kọ́ máa rí. Ṣùgbọ́n nísìn ọ̀pọ̀lọpọ̀ wa là ń lọ ṣọ́ọ̀ṣì, ìyàwó pásítọ̀, àwọn ọmọ. Ìgbà tán bá fẹ́ wá jogún nìkan, bí a pásítọ̀ kú àbí olórí kú ni ẹ máa tó mọ̀ mọ́. So this time around, iṣẹ́ ìránṣẹ́, ilé iṣẹ́ ni à ń ṣe. So ẹlòmíì lè rò pé ṣọ́ọ̀ṣì lòun ń lọ. Rárá o, à ń lọ business center tí wọ́n fi orúkọ Ọlọ́run pè, tí àwa náà dẹ̀ gbàgbọ́. That is tí mo lè bá wa sọ níbẹ̀ nìyẹn. Kí àwọn ìránṣẹ́ Ọlọ́run ká má dẹ̀ bínú pé bóyá eléyìí, bóyá mo tó fi ṣẹ̀wọ̀n. So ìyàtọ̀ wà nínú church àti business center. This time around, àwọn èèyàn ń rọ̀nù business center ní orúkọ ìjọ through Ọlọ́run. Olúwa yóò wà pẹ̀lú wa o. Ìyẹn ìdáhùn àkọ́kọ́. Ìdáhùn èkejì, ṣé ó yẹ kí ìránṣẹ́ Ọlọ́run ní ìyàwó, kí ìyàwó yẹn kú kó tó ṣègbéyàwó láìpẹ́ ọdún kan àbí méjì? Bíbélì support ẹ̀ pé tí ọlọ́mọjà arógun ìyàwó, tí ìyàwó bá kú mẹ́yàn, tọmọ kú mẹ́yàn, tọmọ ìjọ kú mẹ́yàn, ègún ni. Ṣùgbọ́n ọlọ́mọjà rírú ẹ̀. Èkíní ni pé tí ìyàwó ìránṣẹ́ Ọlọ́run bá kú, tí ìránṣẹ́ Ọlọ́run bá fẹ́ ìyàwó, ó wà òkè, ó dẹ̀ bá Bíbélì mu. Ṣùgbọ́n èyí tó wà ní Nàìjíríà nísìn ni pé ìyàwó àkọ́kọ́ tí o fẹ́, tí wà tí ẹ jọ bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa, ayé ò mọ̀. Ìgbà tí ìyàwó yẹn kú láàárín ọdún kan sí méjì, ó wá lọ fẹ́ ìyàwó míì. Ìyàwó míì yẹn ó gbé sí billboard, ó fi ń ṣe póstà, ó market ẹ̀. Whereas ìyàwó ìṣáájú tó ti kú láàárín ọdún kan sí méjì, kò sẹ́ni mà ó market ẹ̀. Ìyẹn ni issue tí mo rí ń bẹ̀. Èkíní, àwọn ọmọ ìjọ tí ìgbàgbọ́ wọn ò dé, kí ló fẹ́ kí wọ́n máa ronú sí? Pé lélẹ̀ tí mọ̀mí yá lọ yìí, òun náà lélẹ̀ ti wọlé. Èkejì, ìdílé tí ìyàwó yẹn gangan tí wọ́n ti lọ́ọ̀sì ìyàwó yẹn, ọmọ wọn, tí wọ́n yá rí ìyàwó ìránṣẹ́ Ọlọ́run yẹn titun lórí mídíà, lórí kínní, kí ló fẹ́ kán rò? Ẹ̀kẹta, àwọn ọmọ tí ìyàwó yẹn bí, kí ló fẹ́ kí wọ́n máa rò ní gbogbo ìgbà tán bá rí ìwà àti ìyàwó yẹn? Olúwa yóò wà pẹ̀lú wa o. Ìyẹn ìdáhùn ìkejì. Ìdáhùn ẹ̀kẹta kí n tó dákẹ́. Ó dáa kí a support ayé aláyé, ṣùgbọ́n kò dáa kí ayé wa ó wọlẹ̀
sí ayé aláyé. Ẹnikẹ́ni tó bá support ayé ènìyàn ó dáa, ṣùgbọ́n kò yẹ kí ayé wa wọlé sí ayé aláyé. Kí nìdí ẹ̀? Tí ẹ bá wò bí o bá ti ń support ayé ènìyàn, máa rò pé ayé tiẹ̀ gangan àkókò tí ó dẹ̀ tí ì tó o. That is number one. Ohun tó ran bàbá wa Tinubu lọ́wọ́ ní ìgbà ayé Ọbásanjọ́ nìyẹn. Bí ó ṣe gbìyànjú tó, bàbá Tinubu dúró. Ó rí i pé kò join ní ìjọba Ọbásanjọ́, kò dẹ̀ rọ́bì sára rẹ̀, kò dẹ̀ fara ẹ̀ ṣẹ́rú síjọba yẹn nítorí ó ní future ambition wípé ayé tòun ò tí ì dé. Ìgbà tó dẹ̀ fẹ́ kàn pé ó sọ pé èmi ló kàn, that is àwọn kan ti lo ìgbà tiwọn nìyẹn. So ẹnikẹ́ni tí ò bá ti fẹ́ jẹ́ ká ayé òun wọlé sí ti ènìyàn, when you are supporting somebody, that is ó ń sọ pé ìgbà tí ò tí ì dé, but tí o bá ti fẹ́ jẹ́ kí ayé rẹ̀ wọlé sí tẹni tí òun support, wọ́n máa rò pé ìgbà tèmi ò dẹ̀ tí ì dé o, mo dẹ̀ ti ní ọjọ́ iwájú o. So gbogbo tí o bá máa ṣe láyé, o gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Èkejì, o gbọ́dọ̀ ronú wípé ohun gbogbo tá a bá ṣe lónìí yóò wà ní record ní ọjọ́ ọ̀la. Ẹ̀kẹta, o gbọ́dọ̀ bójútó orúkọ rẹ. Ẹ̀kẹrin, o gbọ́dọ̀ ta ọ̀la rẹ. Ẹ̀karùn-ún, o gbọ́dọ̀ jẹ́ kí ọjọ́ òní tí o fi ń support ènìyàn yẹn kí ó gba ọ̀la àti ìlépa rẹ lọ́wọ́ rẹ. Ẹ̀kẹfà, gbogbo àkókò tó bá fi ń support ẹnìkankan nínú ayé, máa reserve ọjọ́ tiẹ̀ lẹ̀. Ìkeje, kí n tó dánu dúró, ní ìwọ̀n ìgbà tó bá ti mọ̀ pé mo ní ọjọ́ iwájú, gbogbo tó bá fi support èèyàn lónìí, rí i pé o fi òtítọ́ àti òdodo support ẹ̀. Má dalẹ̀, sòótọ́ fún. Má ṣe bí ìgbà àkókò yìí. Ẹnìkan bí mi léèrè wípé kí ló fà á táwọn olóṣèlú tán bá ti jábọ́ tán gòkè. Olóṣèlú lè jábọ́ kó má gòkè mọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ ló sọ́pọ́ọ̀tì ẹni ìgbà wà lọ́wọ́ ẹ̀ tó fi ọ̀la rẹ̀ sọ́pọ́ọ̀tì ẹ̀. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí G5, ẹ wò gbé ayé wọn. Eléyìí tí mínísítà Àbújá sì ń ṣe yìí, ohun èlò lásán ni, ẹ lọ kọ́lẹ̀. Ó ti ń lọ sí ẹ̀wọ̀n, ó sì máa ṣẹ̀wọ̀n. Gbogbo yín máa sì máa bá káàánú. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí bàbá wa gómìnà Ọ̀yọ́. Ìbá kúkú, mo sọ ní ìgbà yẹn pé kó má rò campaign pé òun fẹ́ gbà pòtí mọ́ torí èkíní PDP ò sí lójú ọ̀run mọ́ níwájú Ọlọ́run láti ọdún 2023. Mo sọ fún wọn nígbà náà. Ṣùgbọ́n olóṣèlú lágídí wọn ẹ̀ gbóhùn Olúwa gbọ́. Ní ìgbà yẹn, gbogbo ìgbésẹ̀ tó gbé lọ John ni gómìnà Ọ̀yọ́, ẹni tí Ọlọ́run fi oore ọ̀fẹ́ kẹ́ni. Ṣùgbọ́n ẹ wo ìgbésẹ̀ tó gbé yẹn. Ní ìṣòro gangan náà regret G5 governor tó ń lọ John. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé àwọn help Tinubu ní ìsìn bàbá Tinubu. Kò sẹ́ni tó Tinubu ò ní ìdí assistant ẹnìkankan mọ́ níbi adé yìí. Àwọn èèyàn ń sọ pé àwọn help tani fẹ́ help Tinubu. Àfi akọ ní 2027 tí ìṣẹ̀lẹ̀ tó ló wá sọ pé ó wà lójú ọ̀run ò bá ti ṣẹ̀, tọ́lọ́run bá fàdúrà ká, tí bàbá Tinubu ò dẹ̀ kú, tí wọ́n dẹ̀ di ìbò gangan, ẹ gbàgbé òun náà ni ó wọlé. Yìí sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n bàbá Tinubu ò ní ìdí ìrànlọ́wọ́ ẹnìkankan. 2023 ló ti ní ìdí ìrànlọ́wọ́ àwọn èèyàn. Gbogbo àwọn tó sọ pé àwọn support Tinubu, irọ́ náà pa. Political future wọn ni wọ́n guide.
So nípa àwọn ìbéèrè nìyẹn, mo dẹ̀ gbàdúrà, mo dáhùn àwọn ìbéèrè gẹ́gẹ́ bí ọkàn mi àti ìmọ̀ kékeré tí mo ní. Ẹ wá gba àdúrà mẹ́ta yìí. Àdúrà àkọ́kọ́ rèé. Mo gbàdúrà lórúkọ Baba, tọmọ ti ẹ̀mí mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wálẹ̀ nígbà tẹ́ ẹ ti ní ìrírí òkè tẹ́ ẹ tó wá padà wálẹ̀. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé ní orúkọ Olúwa Ọlọ́run ìpè àti májẹ̀mú, ẹ padà kẹ́ ẹ lọ gòkè padà. Àdúrà àṣẹ ìkejì. Gbogbo ẹ̀yin tí wọ́n ti fi ohùn ayé mú wá sí ìsàlẹ̀, mú wá sínú ogun látòní lọ, mo fi ọ̀rọ̀ ọ̀run dá yín padà sínú májẹ̀mú tuntun. Mo bọ ohùn ayé jẹ́ lórí yín. Àṣẹ kẹta. Lábẹ́ bó ti wù ó rí, gbogbo àjọ téèyàn bá ṣe lórí ẹ̀yin tí ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí, tí ẹ dẹ̀ lísìn sí, gbogbo àjọ tí ìjọba èèyàn ṣe lórí yín lọ́dún yìí, níran yín, nígbéyàwó, nídìílé yín, Olúwa kó fi àánú fagilé. Àárín ẹ̀yin àtọlọ́run kò ní dàrú o. Together we shall make eternity. Ògo ni fún Jésù lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ gbàdúrà fún èmi náà kí n má ṣe apèrè sọ́kọ̀ tó gangan ò bá ọkọ̀ lọ. Bí mi ò bá sí nínú Olúwa mọ́, tèmi dẹ̀ rò pé mo sì wà ń bẹ̀, kí Ọlọ́run kó fi oore ọ̀fẹ́ kejì bẹ̀ mí wò. Ẹ dẹ̀ gbàdúrà kẹta fún àwọn kó dá mi padà sójú ọ̀nà. Fún àwọn ọmọ Ọlọ́run tó ń fọ́lò mi, tó dẹ̀ ń gbọ́ mẹ́sẹ̀gì mi káàkiri ayé, kí Ọlọ́run torí májẹ̀mú ohun tí mo ti là kọjá láyé àti ìpè orí mi, kó dá wọn, kí ó ṣẹ́ ogun fún wọn, kí wọ́n má fọ́lò mi lásán, kí wọ́n dẹ̀ rí àmì Ọlọ́run lórí mi. Ní òpin gbogbo, kí wọ́n má wà shame pé àwa dẹ̀ fọ́lò Násírì o. Kí n má jẹ́ kí àwọn ìṣẹ̀lẹ̀ tó máa jẹ́ kí ayé ó máa bi wọ́n léèrè pé ṣèbí Násírì tẹ́ fọ́lò náà nìyẹn. Ṣùgbọ́n náà ni ọ̀tá rẹ̀ ń ṣẹ̀ṣẹ̀, kó má ṣẹlẹ̀ láàárín mi àtàwọn. Kí gbogbo wa dẹ̀ jọ dé ọ̀run sinmi. Together we shall make heaven once again. My number remain the same, 080380305. My name remain the same, Israel Násírì Olúwagbémidìde. Ẹni wá Ọlọ́run kì í wá èèyàn. Mo dẹ̀ máa ń fẹ́ràn kí èèyàn mẹ́sẹ̀gì mi kó tó di pé yóò pè mí. Màá lè mọ àkókò tó convenient láti dá lóhùn. Either through WhatsApp or normal text message. Thank you. Àjọ yan Ọlọ́run.